appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. 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 Bí ènìyàn kan lọ́lọ́run mi rí o, bí ènìyàn kan lọ́lọ́run mi rí, bí ènìyàn kan lọ́lọ́run mi rí o. Appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. Appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. Appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. Appreciation mo dúpẹ́ oníbùwọ̀rẹ́. tó ẹ̀yin ènìyàn wa tí àwọn wà lé akínyìn pé ẹ kú dédé àsìkò yìí, ẹ kú bójú ọjọ́ tèrè, ká máa kíra wa pé a kú ọjọ́ méjì a kú ọjọ́ mẹ́ta làkàrà lé tó èmi tẹ́ ń wò lójú wòran yìí John Fred Olúwaṣeyì láti iléeṣẹ́ Ray International Studio tó kalẹ̀ sí nọ́mbà 37 Rue du Macadais ní Paris ní France ní bíbá yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún jẹ́ àpadà wá láti bí ọ̀sẹ̀ tó ti kọjá sẹ́yìn. A wá síbi àmọ́ nǹkan tí wọ́n ń ṣe, ṣùgbọ́n àtàrí àwọn bàbá wa méjì mẹ́ta tá a lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ní ṣókí láti mọ̀ pé kí là ń ṣe níbi lọ́jọ́ ti tòní, àti pé bí ọ̀bẹ ṣe kú, bí iṣu ṣe kú tí ọ̀bẹ tó gé, gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀n lójú mú mọ́ rí wọn lónìí. Tó ẹ máa bá wa ká lọ. Orúkọ tèmi ni Bàkàó Àkànbí Babátúndé Lawal, ọmọ bíbí inú Oyèbọ́lá Lawal ní Ìgbòrè, ọmọ Ẹ̀gbá ni mí láti Ìgbòrè l'Abẹ́òkúta. Bẹ́ẹ̀ ni. Ẹjọ́ kí là ń ṣe lọ́jọ́ ti tèmi? Èní ní ọjọ́ ayẹyẹ ẹgbẹ́ ọmọ Yorùbá, ọgbẹ́ ìbílẹ̀ ọmọ Yorùbá nílùú France. À ń ṣe ayẹyẹ tá a máa ń ṣe lọ́dọọdún, òun là ń ṣe lénìí. Ká pè ní ayẹyẹ òpin ọdún bẹ́ẹ̀ ni Yorùbá ní ilẹ̀ ẹgbẹ́ ìbílẹ̀ ọmọ Yorùbá nílẹ̀ France. Exactly. Ó túmọ̀ sí pé àwọn ọmọ Yorùbá náà gbilẹ̀ sí ìlú yìí. Ǹjẹ́ ẹ lè sọ ní ṣókí nípa bẹ́gbẹ́ yìí ó ṣe tàn kálẹ̀ tó fi di pé tẹrú tọmọ tonílé tẹlẹ́mù wọn ṣùgbọ́n ẹ̀. Ẹgbẹ́ ọmọ Yorùbá, àwa Yorùbá àpọ̀ díẹ̀ níbí, àpọ̀ tó tìlú Gẹ̀ẹ́sì, bẹ́ẹ̀ la pọ̀ tó wọn nílùú Amẹ́ríkà àti ìlú Germany, but àpọ̀ díẹ̀ níbí náà. Ìyẹn náà la ṣe ní ká máa kóra wa jọ, ká má gbàgbé ìṣẹ̀dálẹ̀ wa. Ìyẹn la ṣe nǹkan tá à ń ṣe lénìí. Tá à ń ṣe lọ́jọ́ tètè. Lénìí bẹ́ẹ̀ ni. Báwo ni ẹ̀yin ń kó nínú ẹgbẹ́, báwo ló ń ṣe jẹ́ nínú ẹgbẹ́? Nísìnyí èmi ni aṣáájú ẹgbẹ́, bí alága ẹgbẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Táwọn òyìnbó ń pè ní president. Bẹ́ẹ̀ ni. A dẹ̀ ní àwọn ọmọ ẹgbẹ́ wa, wọ́n wà lọ́kùnrin
àwọn ìyàwó wa náà ọmọ ẹgbẹ́ ni wọ́n, gbogbo ọmọ Yorùbá ọmọ ẹgbẹ́ náà ni wọ́n. yàtọ̀ sáwọn ìyàwó gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni ọmọ ẹgbẹ́ ni gbogbo wa, nítorí àwọn èèyàn tó bá sọ èdè kan náà ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ni wá. A dẹ̀ gbọ́dọ̀ gbàgbé ìṣẹ̀dálẹ̀ wa, bó tilẹ̀ òun ká pẹ́ tó ń lókè òkun ilé làbọ̀ sinmi oko. A dẹ̀ gbọ́dọ̀ máa fi ọ̀nà yìí ká máa fi tọ́ àwọn ọmọ wa tàbí síbí, nítorí bó tilẹ̀ òun kéèyàn pẹ́ tó àbá bíyàn sílẹ̀ òkè ilé àjòjì àlejò náà sì ni, but ìlú èèyàn ò ní ìlú èèyàn. ẹ̀yin ni wá tí ẹ̀wọ̀n wà lé ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu bàbá wa Babátúndé, ṣùgbọ́n mo tún fẹ́ padà sọ́dọ̀ bàbá wa Babátúndé ní ẹ̀kan sí ní agboolé Ọlálòkò ní Ìgbérè ní Abẹ́òkúta, wọ́n ní ọmọ Ẹ̀gbá làwọn. tó bàbá wa báwo ni yóò ṣe dùn tó lọ́jọ́ títọ́ ní. Inú mi dùn gidigidi pé adájọ́ ọjọ́ kò á pé àwọn èèyàn wọ́n dìde wọ́n wá fìfẹ́ yẹ wá sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn, torí tí wọ́n ní tí ẹgbẹ́ bá dára lọ́wọ́ olórí ẹgbẹ́ ni, tẹ́gbẹ́ bá tún bá wà nídàkejì náà lọ́wọ́ olórí ẹgbẹ́ ni. Mo dúpẹ́ tí ọba gẹ̀ẹ́sì nínú mi lénìí kò lè kọsẹ̀. So mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá tó dá gbogbo wa sí. Bó tilẹ̀ òun kò rí, gbogbo wa a gbọ́dọ̀ gbàgbé ìbílẹ̀ wa, ìṣe ìlú wa, nítorí àwọn èèyàn wa oríṣiríṣi nǹkan là ń gbọ́ nípa ọ̀rọ̀ ìlú wa, but Ọlọ́run Ẹlẹ́dàá ọlọ́jọ́ èní á dá ìgbà padà fún wa. Àwa Yorùbá a ní dèrò ẹ̀yìn ara, aṣáájú ni wá ní gbogbo ìgbà ní Nàìjíríà, a ní di èrò ẹ̀yìn lágbára Elédùmarè. ẹ ṣe adúpẹ́ bàbá wa. tó ẹ̀yin wa tí ẹ̀ ń wò wá lé, mo tún fẹ́ mú ẹja ńlá tó wà nínú omi lọ́jọ́ títò ní wá sí ojú móhùnmáwòrán yín. bàbá wa ní ṣókí ẹ bá wa kí àwọn ènìyàn tí ó ń wò wá lé. ẹ ṣe ní Nàìjíríà àbí bí gbogbo ní gbogbo ẹnu ẹ̀ka alẹ́ o níbi ẹ̀yàn ọmọ ilẹ̀ Faransé akínyìn o. Èmi ni Túndé Bello, àmúwá láti London láti wá bá wọn ṣe àṣeyẹ ọmọ Yorùbá. Inú mi dẹ̀ dùn gan wípé irú ẹgbẹ́ báyìí tán dálẹ̀ síbí, táwọn bá lè ṣerú ẹ̀ ní London ni wa ò bá dùn, ṣùgbọ́n ibi tó ń kálukú ń gbé kò sáyè kò sí nǹkan, bọ̀ láìpẹ́ náà àná máa bẹ̀rẹ̀ sí í ṣe náà. Inú mi dẹ̀ dùn láti wá síbi mi àti ìyàwó mi Ọláyínká láti wá bá ẹgbẹ́ Yorùbá ṣe ẹ̀yẹ lẹ́nìí. tó ẹnìyàn tí ẹ̀ ń wà lílẹ̀ kan sí ní ojú móhùnmáwòrán yín, mo tún fẹ́ fi ẹnìkan hàn ní fún yín lọ́jọ́ títò ní ògbóǹtarìgì ni wọ́n nínú ẹgbẹ́ Yoda nílùú Faransé níbí. ní ṣókí bàbá. Mr. Peter Marcos. Peter Marcos. Yes. You are welcome. báwo lẹ ń ṣe jẹ́ nínú ẹgbẹ́ yẹn. Ọ̀rẹ́ ni mo jẹ́ fún ẹgbẹ́. Mi ò ń ṣe member, but I'm a faithful friend of Yoda France, being a Nigerian myself. Okay. So I can't imagine that my fellow brothers are doing this kind of event without putting my fingerprints, and to show that I love them, because we all love each other. And since we love each other, we need to promote our culture. We need to promote our country. We need to promote the fact that we are abroad, but we have not forgotten what we are. We are Yorubas after all, and that is very important. Yeah, thank you very much. What can you really say about the club, about the association here in France? The association... Your closeness with them. Yes, the association in France, I think we try to promote, of course, the Yoruba culture. We try to promote also what I can consider as the togetherness of all Nigerians, not only Yorubas, you see, because Nigerians in general. Nigerians all over, in general, Yoruba or not Yoruba, although we claim our belonging to that culture. But after that,
or should I say, with that, we are both Nigerians, and that is something that is an identity. And that identity, we need to promote it, and we need to encourage the evidence for our children also, because many of them are born here. So they need to know where they come from. They need to know who they are. And this is why we have to leave the fingerprint for them to follow and claim what they are. Thank you very much. Do you have any word of encouragement for the members? Yes, I have a lot of word of encouragement for them, because I know they're trying to establish social help to those who are in trouble, so those who are seeking for housing, for those who arrive and trying to locate themselves and find their way. So I think these are one of the priority of the association that they're laying hand on and preparing that for the future. And I believe they will succeed. Okay, thank you very much. You're welcome. lẹ́ẹ̀kan sẹ́yìn wọn tí ẹ̀ ń wò wá lé dábìrì bàbá tẹ́ ń wò lójú wọn wà yìí a fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ní ṣókí ìjọba kí àwọn tó ń wò wá lé. mo kì í kú alẹ́ kújọ́ mẹ́ta o ẹ sì kú àṣeyẹ ní ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. ǹjẹ́ lè bá a dárúkọ yín ní ṣókí. orúkọ tèmi ni Alhaji Ọládàpọ̀ Dáúdà. láti ọmọ ẹgbẹ́ Yoda lẹ́yìn náà. ọmọ ẹgbẹ́ Yoda ni wọn. ǹjẹ́ lè sọ ní ṣókí nípa ẹgbẹ́ yìí. wẹ́ kó gẹ́gẹ́ bí àwọn tó ṣíwájú ti sọ ẹgbẹ́ Yoda yìí a dá sílẹ̀ àwa gẹ́gẹ́ bí ọmọ bíbí Yorùbá tá a wà nílùú France bí ọ̀nà láti jẹ́ pé a ní ètò láti jẹ́ pé a fẹ́ máa ṣe ìrànlọ́wọ́ níbí fún àwọn ọmọ bíbí Yorùbá àti ní ìlú Nàìjíríà tí gbogbo wa ti wá. Èyí ni gbogbo wa rò tá a fi sọ pé ká kóra wa jọ ká dẹ̀ ní ètò tó jẹ́ pé yóò mọ̀ mú ìlọsíwájú bá gbogbo tí bá ti ń jẹ́ àṣà Yorùbá ní gbogbo àgbáláyé pátá. pàápàá jùlọ ó tó bí ọdún mélòó tá a ti dá ẹgbẹ́ Yorùbá sílẹ̀ nílẹ̀ Faransé. ẹgbẹ́ Yorùbá ti wà nílẹ̀ Faransé ti ṣe díẹ̀. àwa gẹ́gẹ́ bí ẹnìkan pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run a ti kóra wa jọ ní ìsìn ó ti ń lọ bí ọdún 4 sí 5 ní ìsìn. nílé tó jẹ́ wípé a wò wípé ká tún kó ara wa jọ pẹ̀lú ẹgbẹ́ Yoda France tá a pè ní Yorùbá Descendants Association níbí báyìí. ẹgbẹ́ Yorùbá náà tún wà lóríṣiríṣi. ẹgbẹ́ Yorùbá wà tó jẹ́ pé a ti ń ṣe tẹ́lẹ̀ ká tó jẹ́ pé a tún wá sọ wípé ká kúkú wá tún fi oríkorí ká wá gbélé kalẹ̀ fún ìlànà àti àwọn nǹkan tá a fẹ́ ṣe kó lè já sí yọrí ló fà tá a fi dá ẹgbẹ́ yìí sílẹ̀. ẹ bá fi àsìkò yìí kí àwọn ará ọ̀rẹ́ ojúlùmọ̀ tẹ́ tó bá síbi lọ́jọ́ ti tòní. wọ́n ní yìnyín kẹ́ni ó ṣe mí. a dúpẹ́ lọ́wọ́ gbogbo lọ́kùnrin lóbìnrin àtọmọdé àtàgbà tá a pè tí wọ́n wá síbí. àdélébáre àrìnàkóre àkòyá ibi ọ̀pọ̀lọpọ̀ ilé Ọlọ́run jẹ́ ká ṣe lórí ilé ayé pẹ̀lú ìdùnnú àtayọ̀ àtàláfíà. ẹ ṣé a dúpẹ́ o. láì fi àsìkò wa ṣòfò fún àǹfààní tí ẹ̀ ń wò wá lé àti mú àwọn èèyàn jàǹkànjàǹkàn wá sí ojú móhùnmáwòrán yín. àwa ní pé ká mọ̀ ṣe ní àwọn ọkùnrin nìkan la ṣe gbé màmá wa wá sí ojú móhùnmáwòrán yín. ẹ jọ̀ọ́ bá kí àwọn tó wà lé. tí gbogbo àwọn tó wà nílé kan kalẹ̀ o. èmi ni ìyáàfin Abímbọ́lá Oyèrìndé Ìgbẹ́dàdàdé nítorí irú nǹkan tá à ń fẹ́ nìyẹn ní àwọn àtàjẹ́ ọmọ Yorùbá tàtẹ̀ṣe Yorùbá nìkan wọ́n jẹ́ gbọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ní irú nǹkan báyìí tá a máa fẹ́ máa ríra wa torí kì í ṣe ìgbà gbogbo náà là ń ríra wa tí nǹkan báyìí bá ti wá
ìwà náà máa ń dùn pé ká wá kárí dára ká ṣàjọyọ̀. ṣe àdúpẹ́. báyé ní pàákàdà lára òkò ẹ̀rọ ọpọlọdé ni wá fẹ́ kọ̀gbà kọ̀gbọ́ ọpẹ́ àgbà ni wá fẹ́ kọ̀gbà kọ̀gbọ́ eré àrùkọ bọ́ọ̀lù láyé òṣè. ọmọ ẹlẹ́mọ̀ òkú bá gbé kí ìṣe o pẹ́kí jíjẹ́ náà. Ìgbésẹ̀ wa ti lè lọ sálábà bí ìdíje lẹ́rọ owó ẹ̀. tó ẹ̀yin ni wa tí ẹ̀ wò lójú òran wa yìí tẹ́ ẹ bá ń gbọ́ adẹ́rìn pòṣónú bàbá wa tẹ́ ẹ̀ wò lójú òran wa yìí òdú ni wọ́n wọ̀ kí n ṣe àmọ̀ fólóko àgbàrá ò gbọ́dọ̀ kọjá níwájú ilé ọba kó má kí ọba òun la ṣe mú bàbá wa wá sójú móhùnmáwòrán àti báwọn ènìyàn sọ̀rọ̀ látàárọ̀ ṣùgbọ́n ní ṣókí láì dènà pẹnu ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ní àtẹnu bàbá wa ẹ jọ ní ṣókí kí lórúkọ yín. Olúwayẹmí Ajímísàn lórúkọ mi. Olúwayẹmí Ajímísàn. Ajímísàn. ẹ jọ ipò wo ni ẹ̀yin wà nínú ẹgbẹ́. Èmi ni akọ̀wé ẹgbẹ́. Akọ̀wé ẹgbẹ́. Yes, secretary. ẹ lè ṣe lè sọ fún wa ní ṣókí nígbà ṣe lọ́jọ́ tòní. Ní ọjọ́ tí èní à ń ṣe àjọyọ̀ ọdún 2011 torí ọdọọdún là ń ṣe but èní ló bọ́ sí 7th of April 2012 àjọyọ̀ là ń ṣe. ẹ ṣe àdúpẹ́ ẹ jẹ́ bá a sọ̀rọ̀ ní ṣókí nípa ẹgbẹ́ yìí kí lẹ lè rí sọ nínú nípa ẹgbẹ́ Yorùbá oríṣiríṣi ẹgbẹ́ la ti rí ní orílẹ̀-èdè Faransé a rí tàwọn onítìdákejì ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá nítòótọ́ ẹ bá a sọ ní ṣókí nípa ẹgbẹ́ fún àǹfààní àwọn tó ń wò wálé tí wọn ò mọ púpọ̀ nípa ẹgbẹ́ tàbí tí wọn ò láǹfààní láti jọmọ ẹgbẹ́. Èkíní ẹgbẹ́ yìí a fẹ́ kó jẹ́ ti ìbílẹ̀ ọmọ Yorùbá gbogbo ohun àǹfààní tó wà ní France a fẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ nípa ẹgbẹ́ yìí a sì ń fẹ́ ìlọsíwájú bí ó ṣe máa dáa fún àwọn tó ń bọ̀ lẹ́yìn àti àwa táwa ń wájú eré náà là ń sá Ọlọ́run yá ó ṣe ṣe fún wa. níparí ẹjọ́ ṣe ẹ lè sọ fún wa nítorí pé àwọn èèyàn ti ń dúró dè wá ǹjẹ́ ẹ lè sọ fún wa àwọn nǹkan tí ní òpin ní kílẹ̀ expect lópin pati yìí kí lẹ fẹ́ kí àwọn èèyàn rílì kí wọ́n ń gbámú pé ókè ọmọ Yorùbá àtàtà gangan ló ń ṣe àṣeyẹ lọ́jọ́ di tòní. Ìkíní inú wa dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá síbí ọmọ wa ni wọ́n sì wọ aṣọ ìbílẹ̀ wa ìyẹn jẹ́ pé àṣà ìlú wa àgbàgbé a sì fẹ́ fi lé àwọn ọmọ wa lọ́wọ́ a sì fẹ́ kí àwọn ọmọdé tó wá lé nítorí àwọn àgbàlagbà jù mẹ́ káwọn ọmọdé yẹn kàn wo bá ṣe ń ṣe ká lè fi lé wọn lọ́wọ́ lẹ́yìn ọ̀la a nífẹ̀ẹ́ kó kú báwa náà bá ti kú so a fẹ́ kó ní ìlọsíwájú sí then àwọn tó wá síbí lẹ́ni a fẹ́ kàn ṣe ìrànlọ́wọ́ fún wa torí tó ń bá jẹ́ tó ń bá mu kó ràn wá lọ́wọ́ torí a ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kan tá a fẹ́ ṣe kí Ọlọ́run náà kó fún wa ṣe. ẹ ṣe àdúpẹ́ ẹ bá kí àwọn ènìyàn pé àrìnà kórè o àkòyà ibi fún gbogbo àwọn tó bá wá síbí lọ́jọ́ di tòní kí gbogbo owó fayọ̀ padà wá sílé. gbogbo àwọn tó wá síbí lẹ́ni a kó wọn kó wọn káàbọ̀ wọn á délé wọn láyọ̀ lágbára Ọlọ́run wọn sì ń balẹ̀ láyọ̀ àmín. ẹ ṣe àdúpẹ́. ọmọ igi mẹ́ta ní lójú ọmọ igi mẹ́ta ní lójú.
wọlé. Ọkọ̀ yìí kí wọ́n ọkọ̀ mọ́ra. ẹ̀yin ni wà tí ẹ̀wọ̀n wà lé akíkpé ẹkú dédé àsìkò yìí ní ṣókí afẹ́ tó béèrè ọ̀rọ̀ lé ọwọ́ bàbá wa kan èèyàn pàtàkì ni wọ́n láwùjọ ṣùgbọ́n púpọ̀ náà àwọn èèyàn tó ń wò wà nílé ò mọ̀ wọ́n bàbá ẹjọ́ bá kí àwọn tó ń wò wà nílé. ẹ kálẹ́ o. ẹ bá dárúkọ yín. Ṣẹ́gun Adéjọbí ni mí à ń ṣe àjọyọ̀ ọdún wa ìparí ọdún ti Yoda France. Yoda France ẹgbẹ́ ọmọ Yorùbá bá a ṣe ń sọ lọ́dọ̀ wa. ẹgbẹ́ ọmọ Yorùbá ní ilẹ̀ Faransé ẹjọ́ ṣe lè sọ ní ṣókí pátẹ́yìn kó nínú ẹgbẹ́. èmi ni wọ́n ń pè ní social secretary bí ta máa ń pè ní social welfare ní Nàìjíríà. inú yín dùn gan lọ́jọ́ ti tòní tó máa gẹṣin nínú yín kò lè kọsẹ̀ ṣe lè ṣàpèjúwe bínú yín ṣe dùn lọ́jọ́ ti tòní tẹ́ pé àwọn èèyàn tó ń wá bí tó ń wá yẹ yín sí. inú mi ń dùn torí pé bàbá dájọ́ tọ́jọ́ bá pé tá a dẹ̀ rí gbogbo àwọn tá a pè náà tọ́ dẹ̀ débi ilé ni wọ́n dẹ̀ wá bá wa ṣe àjọyọ̀ náà ọpẹ́ ní fọ́lọ́run so gbogbo ẹ̀ dẹ̀ ń dùn kọ́lọ́n dẹ̀ jẹ́ kó dùn. ó dùn kalẹ̀. ṣe nǹkan bíbá ilé nínú ọkọ̀ padà sílé láyọ̀ àtàlàfíà. ṣókí lọ bí oge kó dùn kó pẹ́ olúwọba ló fún wa ṣe ẹ ṣe gan sa. Yes, good evening, ladies and gentlemen. I want to welcome you all tonight to our 4th annual. Before beginning, I would like event to of Yoda France apologize for the fact that we were supposed to have started since 9 o'clock. Although I know we're trying to educate ourselves to be on time, but however, again this year, from my behalf, on behalf of the Bureau of Yoda France, I want to say sorry for the delay, and we're going to start now. Je voudrais vous saluer tous ce soir et dire merci pour votre présence. Mais avant de continuer, je voudrais présenter d'abord les excuses du Bureau de Yoda France et de moi-même pour le retard que nous avons enregistré. Je sais que nous faisons un effort considérable pour être à l'heure. Mais vous voyez, c'est quelque chose qui est particulièrement difficile avec la communauté africaine. Mais ça marchera un jour. Before we proceed, we have a habit, we have a respect. It's that of the prayer. And we shall start this evening with the prayer of our brother, Mr. Akinosho. Nous avons une habitude culturelle qui consiste à rendre grâce et dire merci avant de commencer toute chose, avant de commencer toute fête. Et je voulais inviter notre frère Mr. Akinosho pour venir prier avec nous avant de démarrer ce moment. Ok. Si, c'est bon. Welcome. Good evening, ladies and gentlemen. Let's get up to pray. Let's get up for Jesus Christ. Viens, Esprit de Dieu, viens nous visiter. Viens, Esprit de Créateur, viens en nos cœurs. Plonge-nous dans ta rivière d'amour. Plonge-nous dans ton esprit. Plonge dans l'esprit, dans les profondeurs de ta joie. Rendons-nous grâce. Rendons gloire à Dieu, notre Père, qui nous a permis d'être là
de nous réunir ici ce soir. Merci au Seigneur pour son immense amour, car il nous a permis de nous retrouver dans sa joie pour fêter ensemble l'anniversaire de Yoda France cette année 2012. Que Jésus-Christ, le ressuscité, soit toujours avec nous, qui nous préserve des fléaux de ce monde. La joie, la paix de Christ pour chacun de nous. Que nous soyons tous comblés de la grâce de Dieu au grand nom du Seigneur Jésus-Christ. La réussite dans tous les sens du terme pour chacun de nos enfants. Membres de Yoda France, soyez forts et courageux, car l'Éternel, notre Dieu, sera toujours avec vous. Il continuera à vous guider, à vous éclairer dans vos démarches et projets. Et après cette fête, chers amis, que nos chemins respectifs vers nos foyers soient toujours guidés et éclairés par la lumière sainte de Dieu. Au nom de Jésus-Christ, le ressuscité, we pray. Thank you. A blessing. We will now continue by calling and introducing the member of the high table. Some are already here, and some we are still expecting. So for us to proceed, I will call Madame Ba Fatoumata à la table d'honneur. Madame Ba Fatoumata to the high table. Let's give an applause to Madame Ba Fatoumata. Madame Ba Fatoumata à la table d'honneur. Merci. I will now call for Madame Oyeride. I will call for Madame Oyeride, Mrs. Oyeride. Madame Oyeride à la high table. Applaudissons Madame Oyeride à la high table, à la table d'honneur. I will now call our Honorable Olori Titilayo Fadoju. Let's applaud our Olori Titilayo Fadoju to the high table. You're welcome. Nous appelons M. Frank Liot à notre table d'honneur comme président d'honneur de la soirée de Yoda France. Let's give a big applause to Mr. Frank Liot. So as of now, these are the members that we know that are present for tonight. Okay, I'm told everyone is here. Let's continue then. I will call for Mr. Niyi Akoni, President of Nikov Association of France. J'appelle Mr. Niyi Akoni, Président de Nikov Association in France. Mr. Niyi Akoni. Let's give a big applause to Mr. Akoni. I will call now for Mr. Alaji Hakim Bello. J'appelle Monsieur Hakim Bello à la table d'honneur de Yoda France, qui apparently has not arrived yet. Okay.
Mr. Oriako represent, n'est pas encore arrivé, has not arrived yet. Monsieur Jean-Claude Innocent, Monsieur Jean-Claude Innocent, Mr. Jean-Claude Innocent, to the high table, qui n'est pas encore arrivé. Bon, nous allons continuer. Mr. Fagonda, on the high table, please. So I think these are the members that are here with us tonight, waiting for the others to arrive. Voilà, ceux qui sont là. For us to continue, I will call the chairman for a speech to introduce this night's event. Je vais appeler le chairman, Monsieur Lyoté, pour son discours d'introduction à cette soirée. Let's applaud Mr. Lyoté for his speech. Monsieur Lyoté, vous êtes le bienvenu. Merci d'être avec nous encore cette année. Nous sommes très honorés. Merci. Quelques mots, et en français parce que je ne maîtrise pas la langue anglaise, donc je prie d'excuser tous ceux qui ont des difficultés avec la langue française. Monsieur le Président de l'association, messieurs les membres du bureau, toutes les personnes présentes, représentants des autorités et chers amis qui êtes là, je voulais vous remercier de me donner l'honneur d'être ce soir le chairman. Et c'est un immense honneur pour moi et un grand bonheur parce que d'être comme ça reconnu, avoir votre reconnaissance, c'est pour moi quelque chose d'important. Ça prouve que nous partageons des valeurs de solidarité, d'entraide, pour lequel moi j'ai un attachement tout particulier. Cette soirée, c'est pour moi la deuxième soirée auquel je participe, mais à chaque fois c'est un grand moment de joie de vous rencontrer et puis de pouvoir avoir avec vous une soirée sympathique, joyeuse, et je souhaite que vous puissiez en profiter et que vous ayez autant de joie que moi d'être là ce soir. Je souhaite une excellente soirée à tout le monde. Merci, nous sommes très honorés nous aussi et c'est une joie de vous avoir à notre table. I will call our president, Mr. Tunde Lawal, to our high table, and at the same time he will introduce the members of Yoda France. Mr. Tunde Lawal, please. Let's high table and for the introduction of the members of Yoda France. Mr. Lawal, this is the microphone. Ẹ káalẹ́ o.
kálẹ́ o. Ẹ kálẹ́ o. Are you all there? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn tá a fi wí pé tẹ́ gba ìpè wa. Je vous remercie de votre présence ce soir. Je vous remercie d'être parmi nous, avec nous. Gẹ́gẹ́ bí ìṣe wa ní ọdọọdún ni à ń ṣe àjọ̀dún. Ẹgbẹ́ yìí, ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ní ìlú Faransé. Màá pe àwọn tó ń jẹ́ ọmọ ẹgbẹ́ síta kan wá bá mi níbi tí mo dúró sí. Je vais appeler les membres de l'association, comme nous avons l'habitude de le faire selon nos traditions, pour qu'ils viennent me rejoindre là où je suis, afin que vous puissiez prendre connaissance des membres du bureau. You're welcome, the members. Ọ̀gbẹ́ni Olúwayẹmí Adjimisan, akọ̀wé àgbà. Le grand officier, M. Adjimisan. Applaudissez, let's give an applause to Mr. Adjimisan. Ọ̀gbẹ́ni Ọládípọ̀ Akínoṣó, akápò ẹgbẹ́. Monsieur Oladipo Akínoṣó. Applaudissons Monsieur Akínoṣó. Let's give an applause to Mr. Akínoṣó, member of Yoda France. Ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Adéjọbí, amúlùdùn ẹgbẹ́. Monsieur Adéjọbí Olúṣẹ́gun. Let's give an applause to Mr. Olúṣẹ́gun Adéjọbí, the chief organizer of Yoda France. Èèyàn kan pàtàkì láàrin ọmọ ẹgbẹ́ tí ò sí nílé, Ọ̀gbẹ́ni Oyèdélé Sàláù, òun ni alága àkọ́kọ́ ẹgbẹ́ yìí. The first president of Yoda France, Mr. Salau, who is not with us tonight, but his spirit is with us. Let's give him a big applause. Monsieur Salau, le premier président de Yoda France, qui malheureusement n'est pas avec nous ce soir, mais est avec nous en pensée. Ọ̀gbẹ́ni Ọláwálé Sàlàkọ́. Monsieur Olawale Salako. Alhaji Isa Adédìran. Alhaji Isa, Monsieur Adédìran, Son Excellence. Let's give him a big applause for Mr. Adédìran. Ọ̀gbẹ́ni Adéwálé Bambé. Monsieur Adéwálé Bambé, membre éminent de Yoda France. Ọ̀gbẹ́ni Peter Marcos. Votre serviteur, your servant. Ọ̀gbẹ́ni Jacob Ojuneye. Chief Ojuneye. Alhaji Dauda Oladapo. Monsieur Oladapo Dauda,
son éminence. Ọ̀gbẹ́ni Emmanuel Oluwatosi Ogidan. Mr. Ogidan Oluwatosi Emmanuel. Ìkan lára ọmọ ẹgbẹ́ wa tí ò sí nílé, Ọ̀gbẹ́ni Kọ́láwọlé Abbas. Absent tonight, Mr. Kolewole Abbas, but we think of him. Ọmọ ẹgbẹ́ wa tó tún jẹ́ àbúrò wa, Ọ̀gbẹ́ni Raymond Ọlágòkè. Mr. Raymond Olagoke, notre petit frère. You're welcome. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ẹgbẹ́ yìí kìí ṣe pé bóyá ìjọba nílùú bí wọ́n fún wa ní owó tá fi ṣe nǹkan tá à ń ṣe, but ìwọ̀nba owó tí àwọn ọmọ ẹgbẹ́ tá ń dá òun ni a fi ṣe àwọn nǹkan yìí. Comme je l'avais dit précédemment, nous n'avons pas de subvention ni d'aide quelconque, ni de l'État, ni de l'ambassade. Ce n'est que par les cotisations des membres de l'association que nous organisons cette année cet événement. Ìdí èyí mo fi ń bẹ ẹ̀yin èèyàn pé ẹ ràn wá lọ́wọ́ torí iṣẹ́ tí a ní láti ṣe ó pọ̀. C'est pour ça que nous demandons aux invités, aux généreux donateurs, d'être encore généreux cette année pour nous aider à monter cette association en flèche. And this is why we're asking you. We said previously that we don't have no aid from no government and from anybody else except the contribution of the members that you see before you here. So we ask for your generosity again tonight to help our association to keep on promoting what we are doing, and we're growing and expecting from you. Thank you again. Wọ́n bẹ Ọlọ́run ọba kó máa bù sí àpò ẹnìkọ̀ọ̀kan yín tá a bá ń pè yín kẹ́ lè máa jẹ wa. Que le Seigneur remplisse abondamment vos poches. May the Lord fill your pockets for your generosity, and may He bless you. Qu'il vous bénisse aussi. Nísì mo fẹ́ wá pé gbogbo àwọn ìyàwó wa tán ń fún wa láyè tán jẹ́ ká jáde lọ ṣe ìpàdé ọmọ ẹgbẹ́ torí ńgbà míì ìmí inú wa lè wọlé láago 2 òru ìyàwó a máa béèrè pé mo ló ti ń bọ̀. We shall call our ladies tonight and tell them thank you, because sometimes when we go out to our reunion, some will ask us, where were you till 2 o'clock at night? Are you sure you are at the association's meeting? Nous voulons convoquer nos épouses très chères et tendres, sans quoi rien ne se serait et rien n'aurait eu lieu, parce que lorsque nous nous rencontrons et que nous rentrons très tard dans la nuit, il est évident que c'est à elles qu'il faut dire merci et apporter tous les encouragements. Nous appelons appeler nos épouses. We shall call our sisters to come and join us on the floor. So, sisters, you are called to come with us. Let's give them an applause. Applaudissons nos épouses. Madame Oduneye. Don't be shy. Come on, we need to see you to say thank you and applaud you. Let's give them a big applause to our sisters, mother of our children. Applaudissons nos mamans, nos épouses, nos sœurs. Voilà.
Voilà, c'est bon. Merci. Musique. Ok, je vais inviter les membres de la table d'honneur à venir ouvrir le bal. The members of the high table, will you please come and open the floor, please? De la musique pour les membres de la table d'honneur qui vont ouvrir le bal. Ìjọ yẹn là ń lò lọ́wọ́,
wọlé lọ. Ẹ ti sẹ́wọ̀ ọmọ nígbà ẹ̀yọ́ ọmọdé ìwò yìí ẹ wọlé lọ. Wọ́n máa kí ẹ̀kọ́ tí kò rí. Ìjọba àjọ ẹ̀kọ́ tí kò yẹ. I would like to invite Mr. Akim Bobari, member of the High Table, to join the dance floor. Mr. Akim Bobari, member of the High Table, to join the dance floor. Thank you, Mr. Akim Bobari. And the members of Yoda France on the floor. All the members of the Yoda France and their wives on the floor, please. All the members of Yoda France and their wives and ladies, I want to see you walk the floor. DJ, show. Ọmọdé ìwò yìí ẹ̀sùn wọ́n ní. Àyùbá yìí fún ọ̀nà olú ayé rẹ̀ ìjìyà ìgbé. Ọmọdé ìwò yìí ẹ̀sùn wọ́n ní. Ọmọ ìjọba kan yìí wọ́n ti gbé yìí. Wọ́n máa pè yín tó tí ìgbò yìí. Ìjọba pè yín wọ́n tí ìgbò yìí. Ẹ̀sìn sẹ́gbọ́ ọmọ nígbà ẹ̀yẹ mọ́jẹ́ ìgbò yìí ẹ̀wọ́n lórí. Ẹ̀sìn sẹ́gbọ́ ọmọ nígbà ẹ̀yẹ jẹ́ ìrìnà tó lọ́wọ́ ọmọdé ìgbò yìí ẹ̀wọ́n lórí. Ẹ̀sìn sẹ́gbọ́ ọmọ nígbà ẹ̀yẹ jẹ́ ìrìnà tó lọ́wọ́ ẹ̀yìn màmá ẹ̀sẹ̀ bẹ́ẹ̀. Ẹ máa bọ́ ní instinct, torí pé instinct máa jáde àìlè o. Wọ́n máa pè é ọmọ tí kò yí. Ìjọba kan yí ọmọ tí kò yí. Wọ́n máa pè é ọmọ tí kò yí. Ìjọba kan yí ọmọ tí kò yí. Àyẹ̀wò sí ìwò arábákí, inú mi yóò dùn èmi gángan. Inú mi dùn èmi gángan. Arábákí ni ìgbẹ̀lúlẹ́kí. Èèyàn kan mọ́ gèsè ẹgbẹ́ tí gbọ́. Ọmọge ìwòyí ẹ wá gbọ́. Tẹ́jú ìwọ ọmọ fún bébí yẹn ẹ bọ́ sójú ọkọ. Ẹ ṣàbà kí bọ́wọ́ kìjà ní bébí wà sí. Ọmọge ìwòyí ẹ sọ́kọ́ bí. Ìjọba akọrin owó ọtí ìgbè yìí. Wọ́n máa tẹ ìlú owó ọtí ìgbè yìí. Ẹyin màmá ẹsẹ̀ ń tẹ́. Alábàbí tẹ́ ní bọ́sì ìjọ yẹn wà wí lọ́wọ́. Ọmọdé ìwé yẹn wáyé náà. Now, I want to invite all the room to come to the floor. Everyone else sitting, j'invite tout le monde qui est assis à venir sur la piste de danse.
Everyone is invited to come and rock. Now is rocking time.
can come and join us today on the dance floor. Member of the high table, you're welcome. Le propriétaire de la voiture, the owner of the car Peugeot, immatriculé BP 171. Le propriétaire de la voiture Peugeot immatriculé BP 171. Si vous pouvez venir déplacer votre voiture parce que ça gêne sur le parking. The car B immatriculé DP 171 is a Peugeot. Can you please come and move your car? Thank you. Wave your heart, wave your heart. Allez, maintenant. Maintenant, okay. Let's roll your hand as we roll.
Yeah, that's right. Okay. With the movement, body, hand, body, hand, body, hand, body, hand. Ọlọ́run ayọ̀ bá mi ṣe tí mo rí mẹ́lẹ̀ ó ti ṣe bàbá ó mọ̀ wípé tó bá kú ayọ̀ mi ọ̀rọ̀ ayé mi dákun gbàgbọ́ má gbàgbé mi orí. Mo táyé wá sọ ẹ̀dá má fi kú ẹrù dọ̀ wà lámọ̀ tá a ṣe fún ẹsẹ̀ ayé fẹ́lẹ́. Tèmi tó mi lẹ́rù tèmi tó mi lẹ́rù. Tèmi tó mi lẹ́rù lágbàgbà máa fi kún. Ṣé tí 80% ẹ̀dá láyé tí wọ́n bá ti fẹ́ràn mi? Èmi ti fi 20% tó fi kún wọn sílẹ̀ fún mi, wọ́n máa gbé mi. Ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn yìí fẹ́lẹ́. Ọ̀rọ̀ kan gbé mi lọ́kàn fúkẹ́fúkẹ́. Ọ̀rọ̀ kan já mi lọ́kàn jẹ. Ó gbé mi lọ́kàn gidi gan. Ọlọ́run bá mi ṣe tèmi. Announcement for the owner of the Peugeot 171 BP. A great Peugeot, une Peugeot red, immatriculé DP 4. Tó jẹ́ wípé ẹ ó jẹ́ àjẹpé ẹ ó jẹ́ àjẹyó ẹ ó tún lè wọlé ẹ ó jẹ́ àjẹyó ẹ ó tún lè wọlé ẹ tún lè kéwì lọ ẹ ó jẹ́ àjẹyó ẹ tún lè kéwì ẹ ó tún lè wọlé ẹ ó jẹ́ àjẹyó ẹ ó tún lè wọlé. Ọkàn gbé mi lọ́kàn yìí fẹ́lẹ́. Ní Jésù Kristi bá gbàdúrà mi, wá lè ṣe tèmi. Tó bá sì ṣe tí mo fẹ́. Ọlọ́run bá gbàdúrà mi. Láìpẹ́ láì jẹ́. Ayọ̀ mi fẹ́rẹ̀ dé. Láìpẹ́ láì jẹ́. Ẹ̀rọ wà ọ̀pọ̀ láìpẹ́ láì jẹ́. Ayọ̀ mi fẹ́rẹ̀ dé. Láìpẹ́ láì jẹ́. Ẹ̀rọ wà bá mi lẹ́. Tó fi jẹ́ pé ẹ ó jẹ́ àjẹyó. Ẹ ó tún lè lọlé. Ẹ ó jẹ́ àjẹyó. Ẹ ó jẹ́ àjẹyó. Ẹ tún lè kékeré. Ẹ ó tún lè lọlé. Ẹ ó jẹ́ àjẹyó. Ẹ ó jẹ́ àjẹyó. Ẹ ó tún lè lọlé. Ẹ ó tún lè lọlé. Ẹ ó jẹ́ àjẹyó. Ẹ tún lè kékeré. Ẹ ó tún lè lọlé.
Gracias por la misión de
up for the AWE. Table by table. Table by table, please. From the left. And the left tables on the left row, the right table on the right row. Table by table. Thank you. Ring for somebody who has lost their ring. A gold ring. And I also have a bracelet. J'ai aussi un bracelet pour quelqu'un qui a laissé tomber son bracelet. Une bague et un bracelet en or. bí bàbá lẹ́yinjú àánú ọba tó gbórí ìtẹ́ ṣògo ọba tó dá gbogbo wa sí tó ní kí gbogbo wa ó péjọ àrí ńlá tí gbogbo ayé ń wò lójú ẹ dákun ẹjá farabalẹ̀ lórí ètò Elédùmarè ó ṣe ń jọjọ́ Èdùmarè tí ò já pẹ̀dé adúpẹ́ lọ́wọ́ Èdùmarè ọba tó dá gbogbo wa sí pátá korongodo ẹgbẹẹgbẹ̀rún àwọn kò tó ń tà fi lè dúpẹ́ ọ̀pọ̀ lájọ wálé ṣe tí ò padà wá bí adúpẹ́ lọ́wọ́ Èdùmarè ọjẹ́ tó bá tó jẹ́ kí gbogbo wa tó péjọ Èdùmarè tó fún wa lé èmi tá a fi ń mí oníkọ́kọ́rọ̀ gbogbo ẹ̀mí pátá àtòfarati lọ́jọ́jà kẹ́ńkẹ́lẹ̀ wo alábẹ́nu àṣáṣí ó dẹ́janú omi ó fún gbogbo wọn lórúkọ kò sóhun tó ń jẹ́ tó ń fúlù nínú gbogbo nǹkan tó dá ẹ wá wò ó wá fún alágbára tó sì jẹ́ àparapọ̀ ó ṣẹgbẹ́ wa lórúkọ ìyẹn ló mú kí Yoda ò wá sáyé ẹ jẹ́ ká farabalẹ̀ lórí ètò gbogbo ọ̀yà ní pera rẹ̀ lódù ní parí ẹgbẹ́ Yoda ló dúró bíi símbọ̀ fún gbogbo ẹgbẹ́ Yorùbá pátá ẹgbẹ́ gbogbo àgbà mẹ́tẹ̀ẹ̀tàlá tó dúró bí àwòkọ́ṣe fún gbogbo ẹgbẹ́ pátá korongodo ẹgbẹ́ Yoda fún gbogbo ẹgbẹ́ Yorùbá pátá ẹ jẹ́ ká farabalẹ̀ sórí ètò Sàláwù tó rìnrìn àjò kọ́lọ́njọ́ fayọ̀ padà wálé former president ìfẹ́gbẹ́ Yoda ní parí gbogbo ìgbà tó jó lórí ẹgbẹ́ sì rojú nínú ká ṣètò kó sì bá gbogbo ọmọ ẹgbẹ́ lára mu ipa tí Sàláwù kó nínú ẹgbẹ́ Yoda ò mọ̀ kéré rárá ọmọ Èjìgbò ṣèyàn mo sá gẹ́gẹ́ bí ewé kòkó Sàláwù ló kẹ́gbẹ́ wa rọrùn tó sì jò níláárí ọmọ wọn léjìgbò ògìyàn láàfin bàbá wọn alówó nílé fowó rọ̀lá bọ́ba ní Oyèdélé ọmọ Sàláwù ṣe fẹ́gbẹ́ wa ní parí kò kéré Oyèdélé tiraka fẹ́gbẹ́ wa kó mọ̀ bá àwọ̀ mi òun la bá máa pè ní mẹ̀sáyà fún gbogbo Yorùbá pátá gbogbo ọmọ Èjìgbò ló ṣèyàn Babátúndé gbọ́dọ̀ nílẹ̀ kó dìde ọmọ Oyèbọ́lá o tó já president ìfẹ́gbẹ́ Yoda ní parí agùntàṣọ́lò ọkùnrin takuntakun lójú ogun nínú ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ egun tọ́ Babátúndé tó jó lórí ìwà ìlú tòrò ọmọ wọn nílé ọlálòpọ̀ ìgbórí àṣà ọkọ̀ adé tó títí láyọ̀ láyà baba nílé baba tó dára ọmọ lísàbí àpẹ̀dọ̀ kẹ̀kẹ́ kó tó rẹ mu mo fẹ́ yálé bàbá rẹ kí gbogbo gbó dákẹ́sí mo ní kẹ́ fi àfarabalẹ̀ lórí ètò arọ́bà fi lọ bá lù ní pópó ìran ọba àgùrá ti ń bẹ ní gbogbo Ẹ̀gbá Babátúndé bàbá yín ló parapọ̀ tó sì súrajọ lábẹ́ Olúmọ Ẹ̀gbá ọmọ orò lọ́kà Abẹ́òkúta ti wá nílé Olúmọ ìlú Àyọ̀ká yúnmúyúnmú sáà lóró ké nílé ọmọ ajé tí mú mi kíkan ìran bàbá yín ní Fọlájà bí àgbò lọ́dún ẹ̀yìn gangan lọmọ orò lọ́kà ọba márùn níjẹ lóde Ẹ̀gbá Aláké mo ní kí gbogbo owó wa máa gbọ́ kó mọ̀ bá láriwo lọ ọba márùn ló ń bẹ lóde Ẹ̀gbá Aláké mo ní ṣe bí gbogbo wọn náà ń dádé ó yá ìwà máa gbọ́ mi Olúbàrà ọba ní Àgùrà ọba ní Òṣìlẹ̀ ọba ní Olówù ọba ní Aláké Àjàǹkọ́ tó ń bẹ lálàáfíà ara ọba ní ṣe fún gbogbo ọmọ Ẹ̀gbá mo ní kẹ wá fòrò hàn mí ẹ wá máa gbọ́ mo ní ẹ máa gbọ́ sétí ìyẹn ní gbogbo ọmọ Ẹ̀gbá pátápátá tó ń bà níkàlẹ̀ ẹ wá dìde kẹ wá náwó ọmọ akin ìyẹn fún gbogbo ọmọ Ẹ̀gbá pátápátá ni mò ń wí ọba márùn ìgbà márùn ọba márùn ìgbà márùn lẹ́gbàá Aláké Olúbàrà ọba ní ṣe Àgùrà ọba ní ṣe Ọ̀ṣìlẹ̀ ọba ní ṣe Olówù ọba ní ṣe Aláké Àjàǹkọ́ òun gangan tó ń bẹ lálàáfíà rẹ bá mi kí bàbá délédélé mo wá ní kẹwàá kúrò hàn mí ẹni kí n gúnyán lẹ́bẹ́ Babátúndé wà ìlọ mo ní ẹni kí n gúnyán lẹ́bẹ́ kí n ro kàkán mi ní jọjọ mo wá gúnyán lẹ́bẹ́ tán ìyẹn fún gbogbo ọmọ Ẹ̀gbá mo ro kàkán mi ní jọjọ mo gúnyán lẹ́bẹ́ tán mo ro kàkán mi ní jọjọ mo ní kẹ kúrò hàn mí ìyàn mi ẹmu lánàá ni ó tún dé lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ẹni kí n gúnyán lẹ́bẹ́ kẹ tó lè kúrò hàn mí mo ro kàkán mi ní jọjọ mo gúnyán lẹ́bẹ́ ẹtún mú yàn mí ẹtún mi lánàá ó wá dé lẹ́ẹ̀kẹta ìgbẹ́tàn tó rò ké nígbó mo tún ní kẹ́ kóró hàn mí nílé bàbá tó bí yín lọ́mọ Babátúndé máa gbọ́ nílé Àgùrà nílé Alálòpò apẹ̀nà kẹ̀kẹ́ kó tó rẹ mu mo tún wá ní kó gbọ́ yín pé lẹ́lẹ́ẹ̀kẹta ìgbẹ́tàn tó rò ké nínú igbó ẹni kí n gúnyán lẹ́bẹ́ kí n ró kakán mi ní jọjọ mo wá ní kí ló dé mo gúnyàn mi lẹ́bẹ́ tán mo ró ya mi kán mi ní jọjọ
tó ẹ̀ wá fòrò hàn mí lé baba tó fi yín lọ́mọ ẹ wá jẹ́ kó mọ yé mi léwé yúnmúyúnmú sáà lóró ké kò tẹ́ni tó dẹ́ lóró nílé bàbá ẹ̀yin ẹja farabalẹ̀ lórí ètò. akíọ̀ṣọ́gbẹ̀rẹ̀ nílẹ̀ kó dìde àwọn ayébú treasurer fẹ́gbẹ́ Yoda ní Paris nínú ká ṣèṣirò owó pé kó tún lé kówó owó ọmọ bá sọnù láti ní káàkiri tó mọ̀ káwó fún wa. tẹ́ ẹ bá ti rákì oṣó ẹ dákun ẹ bá wa ṣe ṣàdánkátà Adédìran yìí sá tó jàmọ́ ojúlówó gbogbo ọmọ Ọ̀yọ́ ìran bàbá yín ló là kẹsàn-án mo fẹ́ yalẹ̀ Adéyẹmí nílé bàbá ẹ̀yin tó bí yín lọ́mọ ẹ̀yin gangan ló ṣà ìran bàbá yín ní pani ìran bàbá yín ní ṣe pani àpagbé bí Ṣàngó bá pani àpagbé ní bádéyẹmí bá pani àpagbé ní jẹ́ ìran bàbá yín gangan ló ṣà ẹ̀yin lọ́mọ kọ́ba nílé ìdàbọ̀dé ìran bàbá yín ló ládẹ́dìran o ọ̀làdìpọ̀ ojúpọ̀ gbogbo mọ́kù kò rẹ́ni bájà ó fọwọ́ rẹ̀ gbogbo òlú nímú ẹ̀yin lágbára òjò tí bánijà tí sì gbalẹ̀ bàbá ẹni lọ́wọ́ ẹni Àtàndá Aláàfin Ọ̀yọ́ ọmọ Abíọ́dún tó bímọ mẹ́ta gbogbo wọn náà ń jọba Àtìkù lọ́ba Ládìgbòlù ọba Adéyẹmí ọba Àtàndá lóṣù kẹta gbogbo bó ṣe jọba ìlú tòrò ajíṣe bí Ọ̀yọ́ láàrin tí gbogbo wọn mọ gbọ́ Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan owó lè kó ní ará Ọ̀yọ́ ló lọ́ba òjò pàṣẹkẹrẹ àwọn ọmọ Àtìbà ẹ̀gbá ọmọ Lísàbí Adéjọbí tó jẹ́ social secretary fẹ́gbẹ́ Yoda ní Paris ó yá máa gbọ́ Olúṣẹ́gun ogun ayé rẹ ọmọ tó gbérí mọ́ òní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ayé ẹ bá mi sàmì ọ̀rọ̀ ìyẹn fún gbogbo Adéjọbí aládéjọbí socially wọ́n ló kájú ẹ̀ secretary wọ́n ló kájú ẹ̀ authentically ó kájú ẹ̀ ìpàtà Adéjọbí Ṣẹ́gun kó nínú ẹgbẹ́ Yoda òkèrè pẹ̀lú báńbẹ̀ wálé tó jọ́mọ ẹgbẹ́ mo fẹ́ yálé bàbá ẹ̀yìn ẹ̀gbá tí Bọ́lájà bí àgbò lọ́dún ọba márùn lẹ́gbàá aláké ṣe bí gbogbo wọn náà ń dádé Olúbàrà mo tó lọ́ba ní àgùrà ọba ní nílé Aládéjọbí pẹ̀lú báńbẹ̀ mo ní gbogbo wọn náà ń dádé nílé bàbá tó bí yín lọ́mọ Olówù ọba ní Aláké Àjà ń kọ́ tó ń bẹ lálàáfíà ara wọ́n ní ká foro hàn mí nílé bàbá tó bí yín lọ́mọ ẹni kí n gúnyán lẹ́bẹ́ kí n ro ka tán mi ní jọ̀jọ̀ Aládéjọbí mo gbọ́ mo gúnyán lẹ́bẹ́ tán mo ro ka tán mi ní jọ̀jọ̀ iyán mi lẹ́mú lánàá ẹ̀fọ́ ká mi ṣàlejò ó tún dé lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ mo ní kẹ́ foro hàn mí nílé bàbá tó bí yín lọ́mọ àti fún gbogbo Ẹ̀gbá ẹtí ní kí n gúnyán lẹ́bẹ́ kí n ro ka tán mi ní jọ̀jọ̀ iyán mi lẹ́mú lánàá àmàlà mi lẹ́fi ṣàlejò ẹ̀wẹ̀wẹ̀ ó wá dé lẹ́ẹ̀kẹta tó rùn ké nínú igbó ẹni kí n gúnyán lẹ́bẹ́ Aládéjọbí wọ́n ní kí n ro ka tán mi ní jọ̀jọ̀ nílé bàbá tó bí ọlọ́mọ ẹ wá tún ní pé kí n gúnyán lẹ́bẹ́ mo tún wá gúnyán lẹ́bẹ́ mo ra ka tán mi ní jọ̀jọ̀ bẹ́ẹ̀ ni yúnmúyúnmú sáà lóró ń ké yúnmúyúnmú sáà lóró ń ké nílé bàbá ẹ̀yìn Aládéjọbí ó wà ní tètè kú torí mo rójú ọlà lórí rẹ lọ́wọ́lọ́wọ́ tó wọ èṣù ná ẹtújà farabalẹ̀ lórí ètò. gbogbo ẹgbẹ́ ni mo fẹ́ kí lọ́mọ̀ kan kí gbogbo owó tẹ́tí lẹ́kọ̀ọ́ àwọn tó ń ṣojú gbogbo ọmọ Ìjẹ̀bú ní ti lẹ́kọ̀ọ́ tó sì tẹ́yìn odi wọ́n ń bẹ nínú ẹgbẹ́ Yoda ní Paris wọ́n ń ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tàtà àwọn bíi Odùnẹ́yẹ̀jẹkọ̀ pẹ̀lú Ògìdán Ọlọ́wọ́ tó sí ènìyàn kọ́ Ìjẹ̀bú ní Ìjẹ̀bú ń jẹ́ mo fẹ́ yálé bàbá ẹ̀yin mo fẹ́ kì í délé àti fún gbogbo Ìjẹ̀bú pátápátá ní tilé toko tó sì dẹ́yìn odi ní gbogbo Paris ní gbogbo ìletò tó wà níbí ẹja farabalẹ̀ lórí ètò Ìjẹ̀bú ọmọ lálọ́rẹ̀ Ìjẹ̀bú ọmọ lálọ́rẹ̀ ọdún lẹ́yìn mọ́ gbọ́ Ìjẹ̀bú lọmọ lálọ́rẹ̀ ìran bàbá yín ló léegun ní mẹ́gun wọ̀gbọ́ rẹ̀ mọ́ àyè gbàjẹ̀kú ohun ẹni ẹ̀ ní wíníwíní ṣùgbọ́n báyìí bá tún wá gbàjẹ̀kú kán ó lè kọdún ẹ̀ṣẹ́gun Agẹmọ ẹ̀yin lọ́mọ adìyẹ balógun ọdún nìyẹ aró òrókun aró òradìyẹ aró òrókun aró òradìyẹ mo láró òrókun aró òradìyẹ ara òrókun ara òradìyẹ fún gbogbo Ìjẹ̀bú pátápátá ààyè gbàjẹ̀kú ohun ní ẹ̀ní wíníwíní táyè bá tó wá gbàjẹ̀kú ó lè fọ́tún ẹ̀ṣẹ́gun Agẹmọ ààyè gbàjẹ̀kú ohun ní ẹ̀ní wíníwíní ohun ti ẹ̀ní wíníwíní. ọdún lẹ́yìn máa gbọ́ mi ọmọ kan ṣe ní ọyọyọ yọ ọyọyọ máyàyọ mọ́ kó tó yọ ò lè pani gbogbo ọmọ Ìjẹ̀bú pátá gangan àwọn kan ló ṣèyàn. gbogbo ọmọ Èkó ẹgbẹ́ra nílẹ̀ kẹ́ dìde gbogbo ọmọ Èkó pọ̀ ní Paris ẹgbẹ́ra nílẹ̀ kẹ́ dìde kẹ́ wá ṣe bí ọmọ akin. Peter Marcus ló já sojú fún gbogbo ọmọ Èkó pátápátá nínú ẹgbẹ́ Yoda tiwantiwa ló ti ń ṣàjọjú fún wa ipa tó kó nínú ẹgbẹ́ Yoda ò mọ̀ kéré rárá ọmọ Èkó dára wọn ò lábùkù. Èkó arómisálẹ̀ gbẹlẹgbẹ ó mọ̀sá ó jí ọlẹ́bẹ̀ Èkó àkété ni mò ń wí ìlú ọgbọ́n ìlú àkété tiwa ẹ jẹ́ ká lọ ìlú òkun alagbalúgbó omi mo dẹ́yọ̀ mo gàgéré mo sáré jẹlẹ́sẹ̀ mẹ́fà lọ odò tó yí gbogbo Èkó ká onílé mu níbẹ̀ ò lówó lọ́wọ́ àlejò níbẹ̀ ó wá góòlù sọrùn
èkó àdèlé níbi tí ilé gogoro ti dúró lórí omi ẹ dákun ẹ má fojú dá àwọn ọmọ èkó mọ́ gbogbo àwọn ọmọ èkó dára wọn ò lábùkù. Alhaji Dáúdà Ọládàpọ̀ ó yágbéra nílẹ̀ kó dìde akọni lójú ogun tí kọ̀ọ̀bẹ èkó rán níṣẹ́. Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn nílé Olúyọ̀lé òun lẹ́nìkan ṣoṣo Ìbàdàn nílé Olúyọ̀lé òun lẹ́nìkan ṣoṣo tó ṣojú fún gbogbo ọmọ Ìbàdàn bàdá. Alhaji Ọládàpọ̀ ó yágbéra nílẹ̀ kó dìde kó wá ṣe bí ọmọ akọni kó wá ṣe bí akọni lójú ogun ipa tó kó nínú ẹgbẹ́ Yoda ò mọ̀ kéré rárá ọmọ Ìbàdàn dára wọn ò lábùkù. Ìbàdàn arólú ọ̀kẹ́ Ìbàdàn ajorosùn adọ́gbọ̀nyọ̀kẹ́ Ìbàdàn ọmọ ní ìbànújà láìrànni lọ sógun ìjàgboro ní gbàgbówó Ìbàdàn. Àwọn ọmọ agbọ́ sásámọ̀ṣá túndé ọmọ agbọ́ yẹ̀yà mọ́mọ́ ìyá òkè gbúlúndú ta ti ń pọ̀ tá a bà yìí igbó túrú tí bàbá wa ti ń pológun àgbògbòlòjò dúdú ni bàbá wa fi ń tẹ̀lé ogun kó tó múra ogun. Ọládìpọ̀ ó yá máa gbọ́ mi Ọládàpọ̀ máa gbọ́ ìlú Òjó ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá ìlú Ìbúkúlé olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Ọládàpọ̀ máa gbọ́ mi Ìbàdàn nínú Olúyọ̀lé ìran bàbá wa ló léegun Ọládàpọ̀ abílọ̀jẹ̀ abídógun arógundádé Ìbàdàn ló léegun Ìbàdàn ló léegun òyì Ìbàdàn ló léegun alápásápá Ìbàdàn ló lólóòlù tó tán rí Ìbàdàn mọ́jàmọ́jà tó kára wájú lẹ́rú apadamọ́tìdá kì í pọta sílẹ̀ kógun ó tó dé ẹni abẹ kí ó mọ̀ jagun mọ́tí tó ń bá wọn léwó ogun. Ìlú wa tóbi títí kò ní gbèdéke ọba irú wa ògiri wa ló ń bẹ nìbàdàn tiwa Ìbàdàn ọmọ ajorosùn. Ìbàdàn níbànújà láìrànni lọ sógun Ìbàdàn ló mọ̀ ó mọ láyípo Ìbàdàn ọmọ ajorosùn ìlú Àjàyí ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun àwọn Ìbàdàn lọ́mọ ajorosùn. Ọlọ́gòkè gbéra ńlẹ̀ kó dìde ẹni tí gbogbo wa mọ̀ sílẹ̀ international ní Paris ọmọ ẹgbẹ́ Yoda ló jẹ́ Démọ̀ Ọlágòkè ló ṣojú gbogbo ọmọ Ọ̀ṣun ní gbogbo tilé toko tó sì dẹ́yìn odi ìgbà tó kó ní ẹgbẹ́ Yoda ò mọ̀ kéré rárá gbogbo ọmọ ẹdẹ ò lábùkù. Bàbá èjìrè ará Àsokùn gbórí igi dún rétérété Ìbàdàn 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 ó bá Bàdàn tán ó mọ̀ bọ́sùn tán ó méjìgbò tán gbogbo òru ló bá tán Ọládìpọ̀ ó bá Ọládìpọ̀ tán Ọlágòkè sáà ni mò ń kéwí brọ́dà mi pàtàkì onáwó ọlá ó farabalẹ̀ lórí ètò. Bàbá èjìrí ará Àsokùn lórí igi dún rétérété bàbá ẹ̀lùkú mẹ́kẹ́ mo fẹ́ yálé bàbá rẹ kó wá ṣe bí akọni àtògbogbo àtòṣogbo àtọdẹ ilé làbọ́lá alọ́ba lọ́dẹ alọ́ba lọ́rọ̀ sàǹtọ́mọ onílé ẹdẹ ọmọ olówó nílé ọmọ olówó nínú ọmọ olówó nínú ọmọ olówó nínú ìwọ lọmọ inú sunwọ̀n ó kòde ènìyàn sunwọ̀n ó kù wà. Ọ̀pọ̀yàwó sunwọ̀n láwùjọ ọba afẹ́wọn délé wọn adẹ́lẹ́bẹ̀tọ́ ìwọ ọlọ́mọ atẹ́fọ̀wọ́ àṣoògùn ó ní Ọ̀yọ́ dùn òun ò wálé mọ́ ọmọ onídàáṣà ọmọ olóòlù gbòǹgbòrò tó fi ń lu sányán nílé bàbá tó bí ọlọ́mọ. The only video maker tó ń bẹ nílùú Paris ọkùnrin rándú bí olú ọ̀ṣunṣun tẹ bá ti rí bàbá ẹ̀kọ́ ṣòro dámọ̀. Sàlàkọ́ yá gbéra nílẹ̀ kó dìde Sàlàkọ́ wálé o gbéra nílẹ̀ kó dìde ọmọ wájú ọlọ́kọ̀ tí sunwó ẹ̀yìn kúlú ọlọ́kọ̀ ṣèjìgbára lẹ̀kẹ̀ Sàlàkọ́ ló ṣàtọ́jú fáwọn Àwórì nínú ẹgbẹ́ wa pátápátá ìwọ lọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò ìwọ làárẹ̀ Ọ̀nà Kakanfò ọmọ egungun létí fíwájú pọ́tá ìwọ lọmọ Àwórì tí bó ṣẹlé yàgbó yàájù ọkùnrin ogun yàgbó yàájù ọkùnrin ogun mórógbó tarógbó lẹ́kùn láàyè ọmọ egungun lé fífiwájú bọ́ta ògùn orílẹ̀ ni mò ń ké sí ọmọ Àwórì gbogbo tán fi bó ṣe lé tán fi ọ̀nà sí ọ̀nà ipa tí Sàlàkọ́ kó nínú ẹgbẹ́ Yoda ọmọ kéré rárá ó ṣe gudugudu méje yaya mẹ́fà. Ọlọ́run dákun bá mi dá bàbá sí àná Ọlọ́run dákun bá mi dá bàbá sí bàbá Jímisàn tó jẹ́ sẹ́kítírì fún gbogbo ẹgbẹ́ Yoda ní Paris ó yá gbéra nílẹ̀ kó dìde kó wá ṣe bí akọni. Bàbá Jímisàn sáà ní bàbá àlólúwa dákun bá mi dá bàbá sí Olúwa dákun bá mi dá bàbá sí bàbá Jímisàn ó yá gbéra ńlẹ̀ kó dìde Ọláyẹmí ilé làbọ́lá ó yá máa bọ̀ lórí ètò. Ìlàjẹ nílé bàbá ti ṣẹ̀ wáyé ìran bàbá yín ní jókòó létí òkun gbólúwẹ̀rí yẹn náà lẹ olúwẹ̀rí máa gbójú ẹni bá làjẹjọ ọmọ nílé ìjẹja kódà kò nílé ìbomi sórí akọ̀wé kan wúrà fẹ́gbẹ́ Yoda ní Paris Yẹmí ṣe fẹ́gbẹ́ wa èyí ká mọ̀mọ́. Ọmọ Ìlàjẹ etí kan lu ìhóró gba igi ìwọ ọlọmọ oníkan ògùlù olólo májà ikú má pa yìí
ọmọ àgbòmọ́ agbọ́mọfẹ́sì ó fìfì dáhùn dáwọn lágara ìwọ lọmọ jọ́sìn kúpolúyè ọmọ lájọmbókù ọmọ òkúta wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ìwọ lọmọ jàkàrè nínú igbó ọ̀pọ̀ òyìnbó fi dídùn ṣẹwà ogún ara rẹ̀ pégbèje adéyẹmí lakọ̀wé kan wúrà fẹ́gbẹ́ yódà ní paris ó ṣe fẹ́gbẹ́ wa èyí lérò. mo fẹ́ gẹ́gẹ́ bí ewé ìkòkò nígbà tí bàbá bá padà wálé ẹ dákun ẹ bá mi kí bàbá ó ṣe ó kú àlàáfíà ara ó ṣe ó kú ìnáwó kí gbogbo owó fayọ̀ padà wálé adúpẹ́ lọ́wọ́ Èdùmàrè ọba tó dá gbogbo wa sí tó tún jẹ́ kí gbogbo owó péjọ àárín ńlá tí gbogbo ayé ń wò lójú ẹja farabalẹ̀ lórí ètò ó tán lẹ́nu ó kù sí kù àrínilóde àbẹ́rẹ́ àrínilóde àbẹ̀rẹ̀ ẹni tó kọrin sétí akọrin adéwálé lèmi ń jẹ́ John Fred Olúwaṣèyí kan parí ọba tó fi mí hàn kó mọ́ fi mí hàn láhàn pa tó bá tún dọdún tó ń bọ̀ ká tún fayọ̀ padà wá bí lágbára bàbá Èdùmàrè. Thank you very much. Let's give him a big applause. Merci, thank you, brother. Thank you. Mr. Innocent ìdẹ́ra nílẹ̀ kó dìde ó fẹ́ náwó akọni. Gbogbo Haiti pátápátá gbogbo Nàìjíríà pátápátá òní rí gbẹ́sọ̀nù bí òṣèlú ọmọ inú. Ẹ dábàá bá mi pàtẹ́wọ́ fún Mr. Innocent. Please let us give a big round of applause for Mr. Innocent. Thank you very much, ladies and gentlemen, friends and family, for this beautiful occasion. You are welcome. And thank you to you too. You're welcome. Let's give a big applause. Applaudissons-le. Thank you.
never seen a girl like this before. With a killer way slow, and the dance you do too sweet. You got a girl go bado, sexy lady go bado. This kind of dance you do as well too. So which kind of dance you do for me as well too? Ha, see, say which kind of dance you do? Say this kind of dance you do like say you do what you do. Say this kind of dance you do like say you do make me mad oh. Say this kind of dance you do like say you do make me curse oh. Okay, I want to invite our brothers to Kuba and Company as every year. So come and give us the show. We have a special moment for our brothers. Nous avons nos jeunes qui vont nous interpréter comme chaque année. Men, we go by the name Michael and Joe. Michael, Joe, we are brothers, and today we have the privilege to sing you a song. It's called Thank You. It's a song that gives us the opportunity to say thank you to God for everything He's been doing in our lives, and we hope that as you listen to the song that you'll appreciate it. Thank you. And I just want to thank you for all the things that you have done. To you me dedicate this song. To you me sing glory and adoration. When me knock on your door, you always open up. When me on the floor, let you lift me up. Tell me what can I do, but thank you Lord. All I want to do is thank you Lord. When the road is rough, make it count on you. My life is in your hands, I don't wanna disappoint you. Everybody listen carefully, without him you be nothing. Put your hands up and sing along with me. Father, I wanna live my life for you. I do anything, surrender everything, cause I wanna live my life for you. Glory to your name, put the devil to shame. I wanna live my life for you. Thank you for your grace, your mercy, your favor. I wanna live my life for you, Lord. I wanna live my life for you, Lord. Yeah. I wanna live my life for you, Lord. We need to thank you for all the things He has done. So join me as I sing this song. Let us sing glory and adoration. You be the Alpha and Omega. You be my comforter, my provider. No one loves me like you, Lord. There is no one like you. If you in the church or maybe at the club, so when you hear the song, say thank you, Lord. What can you do but thank you, Lord? All you gotta do is thank you, Lord. Everybody listen carefully. Without him you'll be nothing. Put your hands up and sing along with me. I wanna live my life for you. I do anything, surrender everything, cause I wanna live my life for you. Glory to your name, put the devil to shame. I wanna live my life for you. Thank you for your grace, your mercy, your favor. I wanna live my life for you. Father, I wanna live my life for you. I do anything, surrender everything, cause I wanna live my life for you. Glory to your name, put the devil to shame. I wanna live my life for you. Thank you for your grace, your mercy, your favor. I wanna live my life for you. I sing along every day. I wanna live my life for you. I will praise Him in anything. I wanna live my life for you, Lord. I won't doubt you in anything, Lord. I wanna live my life for you, Lord. I said I sing along, yeah. I wanna live my life for you, Lord. I wanna live my life for you, Lord. Yeah. I wanna live my life for you, Lord. Thank you. Thank you. We're doing a new track, and it's going like this. Is there somebody in the hall? Do you like this? So I want to see everybody right up on your feet to dance with our boys. This is the future of Yoda France, okay? Let's go. Peace.
My feelings are for real, girl. Don't say I want you on my team. They don't keep me waiting, cause I'm dying to stop playing. Come to me, I will take you in my mama. Don't want me to drama like your ex-boyfriend. I'm not the kind of brother I will take you in my mama. Girl, I don't want me to drama like your ex-boyfriend. I'm not that kind of brother, just I know wherever, so we can do whatever, girl. No matter the weather, we'll always be together, girl. Wherever, I will always fuck my mother, girl. Wherever, I'll let you be your lover, girl, yeah. Let me be your lover, girl, yeah. Let me be your lover, girl, yeah. Sexy honey, what's your name? Where you from? I ain't trying to play games, girl, I'm serious. Let me be your Romeo. Got no time for Romeo. Let me be your Romeo. Got no time for stereo. Let me be your Mr. Right. Treat you right, treat you right. Let me be your Mr. Right. Treat you right, treat you right. Yeah, I will take you in my mama, girl. I know we'll bring you drama like your ex-boyfriend. I'm not that kind of brother, just a little wherever, so we can do whatever, girl. No matter the weather, we'll always be together, girl. Wherever, I will love you past my mother, girl. Wherever, I'll say you be your lover, girl. Let me 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 be your lover. The way that you explain you are, the way that you explain you are the one for me. It's our destiny, baby, you and me. That's how it's supposed to be. I will take you in my mama, girl. I don't know when you drama like your ex-boyfriend, cause I'm not the kind of brother, check out my wherever, so we can do whatever, girl. No matter the weather, we'll always be together, girl. Wherever, I will always find my mother, girl. Wherever, I'll say you'll be your lover, girl. Whenever, so we can do whatever, girl. No matter the weather, we'll always be together, girl. Whenever, I will always find my mother, girl. Whenever, I'll say you'll be your lover, girl. Let me 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 be your lover. Thank you. Thank you very much. I like the way you marry. The way you make me feel right. You scream when I'm up, I'll make you wait on time. We take out my room. Make your body boom, boom, boom. Right there, got the previous move with size. The way you come trip me, guys. A soundtrack. The bad girl, give me a soundtrack. A soundtrack. A soundtrack. Bad girl, give me a soundtrack. That's what you need to do. 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 I see you and me equal to two. Maybe what we gon' do? Have you ever seen a lion chewing with a duck? I'm gonna have to choke on more. I'm gonna have to choke on more. I don't know the duck no more. I don't know the duck no more. Yeah.